Ọ̀rànmíyàn o. Mo tún kíá ọmọ Ayemoja ará àgbo èdè romọ̀pá nìkọ́gún. Òjò kan mi sanko èdè làgbo kèrèwé là igbó ká erun gbé ká egbàrún. Agbẹ́sẹ̀ kan lórí àwọn agbẹ́sẹ̀ kan lórí ìgbín. Ọmọ àpòjì dínríwó ẹ̀ẹ́sàlẹ̀yìn Ọ̀rànmíyàn. Ọ̀kárẹ̀kẹ̀ ọmọ olómi mẹ́ta àkọ́gun òrótó àpọ́nsékó yàrá àpọ́n wẹ̀sẹ̀lẹ̀rú àpọ́n dàsùsì. Omi ètò ní lódò ẹsẹ̀ olómi mẹ́ta àkọ́gun ni mo mọ̀ yá lákì o. ọmọ ọ̀pá ọwọ́ àkọ́gun ọ̀pá Ọ̀rànmíyàn. ọmọ àgbọ̀nrín ìgbé èdè òrùgbùrọ̀ dẹkùn omi kólókó lápẹran kérò àrígbọ̀nrẹ́ lárùkù. Iṣẹ́ àgbọ̀nrín bàlókò bàbá rẹ̀ ọmọ ọ̀pá ọwọ́ àkọ́gun ọmọ ọ̀pá Ọ̀rànmíyàn. Àṣà àgbo èdè gbádìyẹ ọwọ́ àkọ́gun ló mọ̀ ládìyẹ ló làṣà àbọ̀ Ayemoja tewé ti mọ̀ yẹ́yẹ́yẹ́ ní kọ́gun. Ayé eégún yọkọ ẹsẹ̀ sáfàlẹ̀. Èèwà òun wẹ́wẹ̀wẹ́ra kọ́kọ́ jẹ́ òjò pèrìn kò yà ó forí rẹ̀ díkàrà wówówó. Ìwòye ọjọ́ ọdún àsìkò kèrèwé sẹ́yìn abọ́sígẹ̀rẹ́ akọ́gun àtọ̀wé eku àtọ̀wé ẹja àtọ̀wọ́ àgbò bọ̀rọ̀míyàn. Ọwọ́ àgbò là